بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وكي gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀lé sí ìjókòó wa ti alẹ́ òní النظرة الفقهية لبعض المسائل الشرعية المطروحة èyí tí a fẹ́ mẹ́nubà lónìí gẹ́gẹ́ tí mẹ́nubà tó jẹ mọ́rọ̀ mahar tí í ṣe owó orí obìnrin èyí tí ó di ọ̀ranyàn fún ọkùnrin láti fún obìnrin mọ̀tẹ́ bá tó fẹ́ fẹ́ obìnrin tó ti bá so igi tán a mẹ́nubà wípé mahar wọ́n lè mọ́ mẹ́nubà nígbà tí a ń so igi lọ́wọ́ àmọ́ ti di ọ̀ranyàn fún ọkùnrin tó ti fẹ́yàwó wáṣẹ wípé ntọ́jọ́ lápèjúwe ní sókè ni pé kí èèyàn wọlé oúnjẹ tí wọ́n ti líìsì oúnjẹ àti iye tí wọ́n ń tà sí ibẹ̀ ẹni bá wọlé oúnjẹ tí ó jókòó nílé oúnjẹ á rí i pé wàhálà kò sí fún un ó lè jókòó lóúnjẹ kó tó jáde padà àwọn tó di pé wọ́n ń tọ́ka sáwọn oúnjẹ pé ẹmúlé wá tí a gbóúnjẹ dé tó mẹ́yọ kánbẹ̀ tó fi ẹnu bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ máhàrù rí tó a ti yé pé èèyàn sọ̀rọ̀ pò fẹ́ fẹ́ obìnrin ó ń sọ lọ́wọ́ àwọn tí wọ́n ti fọwọ́ sí tí ó a ti rí gbogbo méjèèmú ti pé bàbá sọ pé òun ti gbà ọmọ lóun ti ọmọ fẹ́ mọ̀ mí fún mọ̀ mí fún ọ lóun ti gbà ó jẹ́ ìyàwó fóun tí gbogbo ẹ ti parí bẹ́ẹ̀ tó bá mú obìnrin àbí ọkùnrin tó wọlé ti obìnrin المهر واجب بالعقد مستقر بالدخول àfáà ti sọ lè ṣáájú pé téèyàn bá so yìgì obìnrin gẹ́kùn fẹ́ẹ́fẹ́ ó ti parí o máàrú ti wà fún tó bá ti á di kọkùnrin á di pọ́ wọlé tọ̀ obìnrin ó ti parí kódà kì bá kọ obìnrin sílẹ̀ òyìnbá ìbá àṣẹ láàrin wọn máàrú ti di ọ̀ranyàn ìdàpọ̀júwe tá a ṣe pé pàtẹ́ ìbá wọlé oúnjẹ tí ó ní mú oúnjẹ ọ̀sà àwọn oúnjẹ tí ó jẹ wọ́n sì gbóúnjẹ déwájú ẹ̀ wá fi oúnjẹ sẹ́nu ìfóúnjẹ sẹ́nu pé owó oúnjẹ ti di ọ̀ranyàn fún ẹni tó jẹun kò gbọ́dọ̀ pé àìbí mímọ̀ kàn jẹun kan lásán bẹ̀ níhùn níbo ti jẹ oúnjẹ tí wọ́n gbé wájú síwájú ó gbọ́dọ̀ sanwó oúnjẹ fún wọn bẹ́ẹ̀ náà ni ẹni tó yí wọ́n so yìgì fún nígbà tí so yìgì fún tó tán wọlé tọ́ ọmọ ó ti parí dandan ẹ̀ gbọ́dọ̀ san eléyìí wá tí wà débi ọ̀rọ̀ tá a fẹ́ mẹ́nu bà lẹ́lẹ́ yìí ti ṣe ọ̀rọ̀ ìyàwó sàárà ìyàwó sàárà ọgbàjúmọ̀ ní apá kan nínú ilẹ̀ Yorùbá ní àsìkò kan tó ti ṣáájú lọ kí ni ń pè ní ìyàwó sàárà ní ń pè ní ìyàwó sàárà ó náà ni ayatasaddaqa bil mar'ati waliyuha aw man yaqumu maqama ala rajulin qad la ya'rifuha biwasitati abihi aw man yaqumu maqamahu biduni dhikri mahr ìtẹ́ pé ìyàwó sàárà ó ní kí bàbá ọmọbìnrin kí ó fi ọmọ tàbí ẹni tí ó dúnpò rẹ̀ kí ó fi ọmọbìnrin lọ́kọ kan tí ọkọ yìí ọmọ yìí náà mọ ọkùnrin yìí ẹni tí ó ṣàṣe nǹkan yìí yóò fi lọ́kọ nípasẹ̀ bàbá ọkọ tàbí ẹni tí ó dúró nípò bàbá ọkọ láì ní wọ́n fi lé obìnrin lọ́kọ láì ní dákọ wọ́n ní sọ tó jẹ mọ́rọ̀ orí obìnrin ní tí a fi ń pè ní ìyàwó sàárà ó ní wípé ọmọ ọkùnrin ó rí obìnrin ìfẹ́ rọrùn láì sí wàhálà láì náwó tàbí ọkùnrin fẹ́ obìnrin yìí lọ́nà rọrùn láì fi owó orí sílẹ̀ lọ́wọ́ ara rẹ̀ àbá ṣàlàyé léyìí o bákan náà a rí pé kí ẹ bá fẹ́ fẹ́yàwó yóò ní wàhálà tí ó ṣe yóò dààmú ó lè lọ gbá kọ́lá wo pé adákùn fẹ́ ọmọ yìí ni tí ó pè tó lọ bálámarí kan a rí pé máa ṣẹlẹ̀ ní Yorùbá tó pé ẹnìkan fẹ́ fẹ́yàwó ní sọ pé àgbọ́dọ̀ lọ bálámarí mi ò láṣẹ lórí ẹ̀ tí bàbá ọmọ gẹ́wọ́n máa darí rẹ̀ kiri tí ó ṣe wàhálà yóò náwó yóò dààmú ìyàwó sàárà ò rí bẹ́ẹ̀ wọ́n lọ gbé bá ọkùnrin yìí lé ní rọrùn tí ò ní sí wàhálà pàápàá àwòrán tí ìyàwó sàárà ní ọ̀pọ̀ nínú rẹ̀
ó ní afẹ́ka díẹ̀ ń bẹ yìí nínú ẹ̀ ní an yazuffa al-binta waliyuha ila baytin yakhtaruhu bi'inayatin li-ikhtisafi afradihi بصلاح ديني أو دنيوي ويسلمها لرب الأسرة ليزوجها من شاء من أبنائه والمرأة في هذه الصورة قد لا تعرف الرجل هو كذلك قد لا يعرفها أولا لا أقول يو كي بابوما تبي أنتي أدون بابوما كي أفاوما يبني يي لو سيلك تسسا إذا بلي كلاسه létí wọ́n ṣẹ̀ṣà pé ilé yìí ọlẹ́sìn ní ilé gidi ni tó ló kọ́ rí yóò ṣẹ̀ṣà ilé yìí yóò fa ọmọbìnrin lọ sí ọ̀dọ̀ olórí ilé yìí kí olórí ilé yìí ó lè fi ọmọbìnrin yìí fún ẹnìkan nínú àwọn ọmọ rẹ̀ obìnrin lè má mọ ọkùnrin náà lè má mọ obìnrin yìí ilé ìjẹ́ àwòrán àkọ́kọ́ àwòrán ẹlẹ́ẹ̀kejì an yahsula ma sabaq لكن الزوجين لهما معرفة مسبقة وحصلت الموافقة والرضا بينهما عن طريق ولييهما أو وكيليهما. àwòrán ẹlẹ́ẹ̀kejì ní kọ́ ní tá a wí sáájú lọ kọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ó yàtọ̀ sí láàkọ́ ni pé pẹ́pẹ́ àwọn méjèèjì wọ́n ti mọra wọn lọ́nà ẹni tó jẹ́ alágàtà láàrin wọn lẹ́yìn tó jẹ́ bàbá ẹnìkọ̀ọ̀kan náà méjèèjì àwòrán ẹlẹ́ẹ̀kejì nù. àwòrán ẹlẹ́ẹ̀kẹta ó ní kí n tá a wí náà ṣẹlẹ̀ ṣùgbọ́n obìnrin ó rí yóò sọ wípé òun ò fẹ́ àwòrán tá a wí tẹ́lẹ̀ kẹta yìí wọ́n sọ pé ibi títí máa ṣẹlẹ̀ wọ́n sọ pé ọwọ́n kílò tó ṣẹlẹ̀ káyọ̀ ìbẹ́jẹ́ ká mú àwòrán tá a wí ẹ̀mọ̀ ìyá mi tá a fẹ́ sọ pàtó jẹ mọ́rọ̀ ọkùnrin sáré ń bi nǹkan yìí báyìí a rí i pé àwọn kan afẹ́ mẹ́nu bá àwọn kan márùn níbẹ̀ aláwọ̀kọ́ ni pé ẹni ó fi obìnrin yìí tó mọ́mọ́ yìí lọ ilé ọkọ tó mú lọ sọ́dọ̀ bàbá ọkọ rẹ̀ pé kó fẹ́ fún ẹni tí ọjọ́ kọ́ fún un bàbá náà ni o bàbá ni tàbí ẹni tí bàbá ẹni tó dúró pọ̀ bàbá láti lọ fi fẹ́ ẹnìkan bá ń lọ ẹni ẹlẹ́ẹ̀kejì bàbá ó ti sọ fọ́mọ wípé ìgbésẹ̀ bẹ́ẹ̀ yà fẹ́ gbé tínú ọmọ sì ti dò sí wọ́n tún wọ́n sí pé ọmọ yìí wọn ò jẹ́ ń pa wọ́n sì wọ́n kí bàbá àwọn ò lè fi wọ́n fẹ́ ẹnìkan tí ọ̀yọ́ ló sí tí ìsẹ́ni gidi tí ìsẹ́ni ẹni eré ẹni tí bàbá àwọn fà wọ́n fún ẹni eré ni ó di méjì bákan náà muddatul khitba وحصول الإيجاب والقبول يسيرة جدا àsìkò tí ọmọbìnrin ó rí ọkùnrin yìí tọkùnrin náà ó rí obìnrin yìí àsìkò díẹ̀ náà ni tó jẹ́ pé wọ́n fi ra wọn ó lè mọ́ ju bí ìṣẹ́jú díẹ̀ lásán lọ tí wọ́n fi wọra pé ṣé mo wọ̀ ọ́ ṣé wọn náà wù mí bá ń lọ. ìtọ́jú ẹlẹ́kẹrin أن المهر غير مذكور في العقد wọn ò ní ìtọ́jú mọ́ owó orí obìnrin pò náà ti máa ṣe ń bẹ̀. ètò fẹ́ tẹ̀lé léyìí ni pé wòlímọ̀ tí wọ́n ṣe ṣáájú yàní bí wọ́n fẹ́ ṣe obìnrin yìí lọ wọ́n máa ṣe àjọyọ̀ nílé bàbá ọmọbìnrin wípé ọmọbìnrin yìí lọ lé ọkọ wo àwọn ilé ọkọ wo ní ń lọ wọn ò mọ̀ obìnrin náà mọ̀ àwọn èèyàn mọ̀ obìnrin ò mọ̀ bàbá ọmọ nìkan lọ́mọ bí tí ń mọ̀mọ́ rẹ lọ wòlímọ̀ tí wọ́n ṣáájú yìí láì jẹ́ pé yìgì so ipò wo ló fẹ́ wà ní ṣẹ̀ríà Islam tí ẹ máa ṣe wòlímọ̀ lẹ́yìn láì tí ì so yìgì bí àwọn lè so yìgì wọ́n lè so yìgì wọ́n lè ṣe wòlímọ̀ mọ́ yìgì wọ́n lè ṣe wòlímọ̀ lẹ́yìn yìgì lẹ́yìn ìgbà tí ọkọ àti ọba wọlé tira wọn àmọ́ láì tí ì so yìgì wòlímọ̀ tí ń lọ wọ́n á parí wòlímọ̀ gan kódà àwọn yóò ti túká gan tí wọ́n ti máa lọlé tí wọ́n á fa ọmọ yìí lọ sí ibi tí yóò lọ ìmí máa jẹ́ bí alẹ́ ìmí máa jẹ́ bí before àsùbá tọ́yì ìtọ́ jẹ́ kiri jù ń bẹ̀ gbogbo eléhùn ká ṣe ìtọ́ jẹ́ kiri jù pé yábàlá aláwọ̀kọ́ tá a mẹ́nu báyìí pé ẹni tí ó fọmọ tí ó so yìgì ọmọ yìí kìí ṣe ara àta o tó wọ́n jẹ́ para àta ni eléhùn kò lọ́nà òṣèlú Islam
ẹni tí ó fẹ́ ọmọ lọ́kọ ẹni tó lẹ́tọ̀ọ́ àti fọmọ lọ́kọ náà ni ọmọ ẹni ẹlẹ́ẹ̀kejì ọmọ gangan ó ti mọ̀ sí nǹkan yìí wọ́n ti gbà wọ́n mọ̀ bí ọmọ léèrè wípé tí ó ti ní ẹnìkan tó fẹ́ bí tó sọ pé ó ń bẹ wọ́n lọ wádìí wọ́n sì sọ fún un tó bá jẹ́ pé ní burú lẹ́ni wọ́n sọ pé ẹni tó fẹ́ yìí kì í ṣe ìdílé rẹ ti wá òun gan kò sí èèyàn gidi o wọ́n jẹ́ kọ́ ọmọ wọn báwọn tí wọ́n fẹ́ tọ́wọ́n bá ti yọ̀ǹda pé wọ́n bò ń wá ẹni pé òun faramọ́ ní tí wọ́n fẹ́ gbé ní gbèsè láti fi òun fẹ́ ní eré wọ́n tọ́ sí pé ọmọ wọn ò jẹ́ ń pa ọmọ ó ti yọnu sí i pé bàbá àwọn yóò bò ń wálé eré yóò sì fi òun lé ẹnìkan lọ́wọ́ onílẹ̀kẹta wípé bàbá wọn fàmọ yìí fún bàbá inú ilé kan bàbá inú ilé ni wọ́n wà sẹ̀sà ẹni tí àbẹ́ntí àti jọ mọ̀ láàbí yéèjì wípé kọ́ fẹ́ ọmọ yìí àmọ́ bí ọ̀rọ̀ wà ní ìsìn pé ọmọ jáde ọmọbìnrin tí wọ́n mú ọmọbìnrin dé ọkùnrin tẹ̀fẹ́fẹ́ fún òun náà jáde ìgbà tí wọ́n fi ríra wọn lásán náà àsìkò tó kéré ni al-khitbah kí obìnrin ọkùnrin wọ́n tó sọ wípé àwọn fẹ́ fẹ́ ara wọn tí wọ́n bá sọ̀rọ̀ pé àwọn fẹ́ fẹ́ ara wọn tí wọ́n sọ̀rọ̀ pé ìbọn fẹ́ fẹ́ lámarí tẹ́jọ́ sí àsìkò kan bẹ́ fún bí bóòlù ti lè gùn tó àsìkò kankan kò sí fún pé à ń sọ̀rọ̀ pé a fẹ́ fẹ́ ẹnìkan yìgì lè so tọkùnrin àtòbí bá ríra wọn tí bàbá tó jẹ́ bàbá ọmọbìnrin àbẹ́ tó jẹ́ gbòǹpò rẹ̀ tí yóò fi obìnrin lọ́kọ nítorí àsìkò ẹlẹ́ kéré kásìkò kéré bí fún khitbah pé ẹnìkan wọ́n fẹ́ fẹ́ra wọn àsìkò kéré kìí ṣe ní wàhálà tó jẹ́ pé àwọn méjì bá ti yọnu sí bẹ́ẹ̀ tí wọ́n bá ti mú pé ìjẹra ní ń pa lọ́wọ́ ìyẹn lè rí obìnrin kan pé obìnrin yìí mo sì fẹ́ fẹ́ o tí àbá rẹ̀ sọ pé mo sì fẹ́ fún ọ náà tí wọ́n pé ìtàn wí yìí ó lè mọ́ ju ìṣẹ́jú méjì lọ ìgísìsó náà nù láti rí ẹlẹ́rìí bá ti ṣàlàyé ṣáájú lọ náà tó bá jẹ́ ipa wá rí pé àsìkò tí ń bẹ láàrin pé dúró yìí àsìkò tó kéré ni a rí pélé yìí tọ́jú pásìkò kéré náà fi so yìgì àmọ́ inú àwọn ọmọ dùn sí àwọn méjèèjì inú wọn dùn sí wọn fẹ́ra wọn eléyìí ò sì tó burú ń bẹ̀ wá wípé kò sí ìjẹra ní ń pa ń bẹ̀ kálukú mọ tó fẹ́ orí báyìí bọ́jẹ́ pé ń tọ́ dáa a rí pé a sọ pé kò sí tó burú ń bẹ̀ onú ṣẹ̀ríà o àmọ́ ń tọ́ dáa àwọn nǹkan bẹ tí ẹ mọ̀ pé tí a rí ọkọ ìyàwó àti ìbá ẹni tó fẹ́ lọ́kùnrin àwọn lóbìnrin kọ́ gbàmọ̀ràn kó ṣe istikhara kó ṣe àdúrà istikhara pé ìwọ Ọlọ́run àdúrà tí èèyàn fi máa wá tí èèyàn fi máa tọrọ ọ̀dọ̀ Ọlọ́run pé kó tọ̀hún sí ètò lóore jù náà nǹkan méjì tẹ́gbẹ̀lẹ́ istikhara eléyìí níbi kọ́kọ́ di yóò fẹ́ kó má fẹ́ yóò ṣe istikhara sí àsìkò yìí gbogbo eléyìí gan náà àsìkò tí èsì àsìkò tó pọ̀ náà ní bá ń lọ àìsẹ́ kò bá yìgì ìtọ́ dá alásàkà ní tọ́yì bákan náà níbi tó jẹ mọ́rọ̀ wípé mahar wọn ò ní mẹ́nubà àwọn tí ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ yìí pé àwọn tí wọ́n máa fẹ́ tí wọ́n máa sọ̀rọ̀ yìgì báyìí wọ́n máa sanra márùn obìnrin wọ́n pé àwọn àbáyìí wọ́n lẹ́mìí pé àwọn fẹ́ fi ọmọ yìí ṣe sàárà fọlọ́hun àwọn fẹ́ fi sàárà fún ọkùnrin tó pé àwọn gbàládé lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala wọ́n ti wá gbogbo tóbìnrin ní ìdí pátá ó ti pèsè ẹ̀ fún pé ẹjẹ́ fi mọ̀ ní ẹ̀mọ̀ ìyá mi o wọ́n ní àwọn bàbá yìí kọ́ lọ́wọ́ sọ ọgbọ́n lẹ́sàn-án rẹ̀ wọ́n ní ẹ̀bà níbi pé wọ́n tó bá di pọ́kùnrin yìí jẹ́ tálíkà wọ́n tó lọ kó oúnjẹ fún ẹ̀wọ́sẹ́ wọ́n tó lọ gbé oúnjẹ fún pẹ́wọ́ tákàrí pé ò lówó lọ́wọ́ ni àbó ò lóúnjẹ tó jẹ ni oúnjẹ ni owó ni àwọn tí wàá bá ọmọ yìí san owó orí rẹ̀ pé wo owó orí obìnrin gan ò gbà wọ́n ti fún obìnrin tọ́jú pé báyìí ni ọmọ ìyá mi a rí pé àìmẹ́nubà lọ́dọ̀ ọkùnrin mọ́ akẹ́tì bá yanjú ẹ̀ èyàn lè bá àyàn san owó orí obìnrin èyàn lè bá àyàn san owó orí obìnrin kéèyàn bá àyàn san owó orí obìnrin eléyìí ṣe wàhálà wọ́n sọ wípé tọ́jú ọ̀nà àyàn fún ẹnìkan tẹ̀ka fàlàbí ẹnìkan tẹ́rí gbà èyàn lè tẹ́rí gba ọ̀ràn owó tí wọ́n ń bẹ lọ́rùn ẹnìkan tí ó pé wo ọ̀ràn owó yìí kò tẹ́rí gbà
tí ìbá ṣe orílẹ̀ yìí kò sínú ṣẹ̀ríà Islam kò sí tó burú ń bẹ̀. kẹ́yìn nìkan ó jẹ́ òbí ọmọ ní o àbọ̀jẹ́ nìkan ní o ará àtàrí ó di pé owó orí obìnrin yìí ni mo fẹ́ mọ san eléyìí náà sì tí ó jẹ́ tí ó burú ń bẹ̀. yọ́ọ̀kà wà ń bi wípé ìbéèrè kan lè béèrè ó lè wáyé pé ọmọ tí wọn ò tí ì rí ṣé èèyàn lè san tí wọ́n sì á fún ọmọ ní mahar lórí ọkọ tí pé kò tí ì mọ̀ pé ṣé wọ́n yọ̀nú sí àbí wọ́n yọ̀nú sí bí. eléyìí ni ìbéèrè míì bá ń lọ tí yóò ṣẹlẹ̀. a rí pélé yìí tó bá jẹ́ wípé bàbá ó ti mọ ẹni tó fẹ́ fọmọ ẹ̀ fún tàbí ọmọ náà ó ti mọ ẹni tí ó fẹ́ tó sì ti yọnu sí i a rí pé owó tí ó fẹ́ gbà yóò bọ̀ sí ààyè rẹ̀ tí ṣe márùn tẹ̀fẹ́ bá san. àtàjẹ́ pé kò tí ì mọ̀ àbí kò tí ì yọnu sí i kò lè tí ì gba márùn yìí torí pé kò tí ì mọ tí ó gba márùn yìí lórí. àmọ́ tí wọ́n sábà ṣẹlẹ̀ ní kí bóyá àdéhùn wọn wà nílẹ̀ pé àwọn ò fún tàbí pé ìta mẹ́nu bá rí pé àwọn àfáà léè tó wà rọ́jí lọ́dọ̀ àwọn àfáà wípé ìtọ́ yóò tẹ̀sùn wọn wípé mahar àìdákọ mahar níbi yìgì kòkóbá bá ti mẹ́nu bá ní ìjẹjọ́ àìdákọ owó orí obìnrin bí yìgì kòkóbá yìgì yóò so yìgì sì dúró nígbà kó ti di gbèsè bí ẹni àpèjúwe tá a ti ń bẹ̀rẹ̀ pé bí ẹni tó jẹun nílé oúnjẹ ni tí ọkà wo price tí wọ́n kọ sílẹ̀ tó fi ní wọ́n mọ oúnjẹ wá ó tẹ̀ pé owó yìí wọ́n ṣe kíni o wọ́n padà san náà ni wọ́n àtọ́ jẹun tán lọ́wọ́ sì bẹ̀rẹ̀ sí máa san owó yìí bẹ́ẹ̀ náà ni kí wọ́n so yìgì fún èèyàn nígbà tí wọ́n parí yìgì lèèyàn wá nígbà tí wọ́n so yìgì tán lèèyàn wá sanwó orí obìnrin eléyìí náà á rí pé kò sí tó burú ń bẹ̀. sókè ọ̀rọ̀ nbẹ̀lẹ̀ ni pé mahar tí bá so yìgì fún èèyàn téèyàn san owó orí obìnrin kò bá yìgì jẹ́ wọ́n kàn di gbèsè sí ìyàn lọ́rùn ni. tí kọ̀sílẹ̀ bá wá láàrin ọkọ àti ìyàwó nígbà tí ó ti bóbìnrin wọlé tí ìyà kan bá ṣẹlẹ̀ dandan gbèsè ní owó orí obìnrin yìí jẹ́ lọ́rọ̀ ọkùnrin yìí ó gbọ́dọ̀ san dandan kódà kọkùnrin yìí ò ti kú gbèsè nínú tí gbèsè tí wọ́n yọ bá ti wí ṣáájú inú tí wọ́n yọnu gbèsè tí ń bẹ lọ́rùn ọkùnrin yìí ní gbèsè márùn obìnrin yìí wọ́n fún ní owó orí rẹ̀ bá ń lọ. nítorí sí pé kò sí wàhálà ń bi pé wọ́n fẹ́ra wọn ó mú lọ lé ọkọ wọn kò gba owó orí ń bẹ fún ó lè jẹ́ gbèsè ni owó orí ó sì jẹ́ gbèsè eléyìí ṣe wàhálà nígbà tí mẹ́nu bá náà eléyìí ìyẹn mọ̀ yá mi ó ní sókí ìntàmẹ́nu bá ń bi abala yìí báyìí wípé ìntọ́jẹmọ́ àwọn nǹkan tí ẹnu lè fẹ́ máa kàn ó náà ní ìntàmẹ́nu báyìí ṣùgbọ́n àwọn àfáà lábala ọ̀rọ̀ yìí wọ́n lọ ní ọ̀nà méjì níbi wọ́n tó nípa àsọ ilé yìí akọ́fẹ́ wọ́n pè kan ní tahrir mahalli niza tahrir mahalli niza ó pàtàkì láti mọ̀ bí tó jẹ mọ́ ọ̀rọ̀ tó wá ní ìyàpẹ̀ ẹnu kọ́ mọ́ jẹ́ pé a máa sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé kìí ṣe gan ní ibi ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ mọ́kọ́ bíi pé la khilafa bayna al-mu'asirin anna nikaha as-sadaqa laysa bizina لحصول العقد الشرعي في بين الزوجين وإن كان سريعا kò sí ìyàpẹ̀nu lọ́dọ̀ àwọn ọmọ àfáà tí ń bẹ lásìkò yìí pé nìka yìgì sàárà kò sí tọ́jú mọ́rọ̀ sí náà ń bẹ̀ yìgì gan ni nítorí pé yìgì so gan wọ́n so yìgì láàrin ọkọ àti ìyàwó bó jẹ́ pé àsìkò tí wọ́n fi so yìgì ń kéré. bákan náà wala khilafa baynahum annahu laysa iktisaban anna al-mar'a radiya kò sí àpẹẹrẹ pé nìka ìyàwó sàárà kìí ṣe pé jí obìnrin gbé àbí fọ́ọ̀sì obìnrin láti fi lọ́kọ torí pé inú obìnrin gan dùn sí ó ti yọnu sí torí pé wọ́n sọ pé wọ́n bá fún obìnrin àǹfààní láti sọ pé tó jẹ́ ọ̀bá yọnu sí
ọmọ máa ń fún obìnrin láǹfààní láti jẹ́ pé sọ pé òun yọ́nú sí àbí òun yọ́nú sí, àmọ́ sọ pé tí àyè yọ́nú sí máa kéré tó jẹ́ pé wọ́n bá fọ̀ sí obìnrin láti jẹ́ pé ọlọ́wọ̀n yọ́nú sí wọ́n tá pé gbọ́dọ̀ fẹ́ ni ilé nǹkan là ń sọ ilé ọ̀dá o, àyè jẹ́ ọmọbìnrin ń pa lọ́lé ọkọ o. ètò pé ń bẹ́ẹ̀ náà àwòrán rú eléyìí, àwòrán pé ọ gbọ́dọ̀ mọ́ fẹ́ lámarí àbí pé tó àbá fẹ́ àwọn kọ́ lọ́mọ èèwọ̀ nínú ṣẹlẹ̀ ìsìláàmù o, ilé nǹkan là ń sọ o. ètò pé obìnrin yọ́nú sí là ń mẹ́nu bá o. náà àmọ́ mahallu al-khilaf huwa ma yushbihu ijbar al-mar'ati wa adama dhikri al-mahr fi al-aqd. ní táwọn àfáà tó fẹ́ jẹ́ bí ẹ̀yà pẹ̀lú ni pé nígbà tí a mú débẹ̀ tí kò lásìkò láti fi ronú dáadáa sí ọjọ́ bí ìmúnípa, àti nígbà tí a mú débẹ̀ tí nígbà tí kákàtà ìpẹ́ ti so igi náà bá náà ńkọ́ kò sí owó orí ń bẹ̀, abala ẹ̀tọ́jú mọ́ owó orí àti mẹ́nubà lọ. abala pé ti ìjẹnípa kò sí apé ọ̀rọ̀ ibi eléhùn sí ọ̀nà méjì, wípé àwọn àfáà ọ̀nà méjì ni wọ́n lọ ń bẹ̀. alákọ̀ọ́kọ́ ذهب بعض المعاصرين إلى أن النكاح الصدقة فيه إجبار للمرأة على قبول من لا ترضى زوجا لها، وذلك لأن والدها يسلمها لرب أسرة يزوجها من شاء من أولاده، وقد يكون الرجل المختار غير صالح فعليه لا ترضى المرأة به زوجا لها، فإتمام الزواج والحال هذا إجبار لها وهو غير جائز. bákan lọ yí pé kí àwọn kéèyàn fẹ́ obìnrin ní ìfífẹ́ sàárà ìmúnípa bíi pé ìmúnípa ń bẹ fóbìnrin, pa wípé obìnrin ó mú lọ sí ọ̀dọ̀ ọkùnrin tó jẹ́ pé ó lè má fẹ́ láti ṣe kíni o, láti jẹ́ ọkọ fóun. kárábà ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀ ni yóò lè ronú, yóò lè ṣe istikhara, yóò lè ṣe gbé léhùn. àmì ẹni tí wọ́n lọ gbé fún ó lè mọ̀jọ̀ ló sì kọjọ́ ọkọ fóun tó ti á jẹ́ bá nǹkan bí ìjìbáàrù bẹ́ẹ̀ náà, ó rí pé àsìkò tí ń bẹ́ẹ̀ àsìkò tó kéré ni. àmọ́ ilé yìí wọ́n dá ọ̀rọ̀ padà sí àti bá sọ báyìí wípé kò sí ìmúnípa ń bi nǹkan yìí, nípasẹ̀ wípé kò sásìkò fún kẹtìbà, àsìkò kẹ́kọ̀ọ́ wà pípẹ́ àsìkò yìí ẹ bá fẹ́ fẹ́yàwó ó gbọ́dọ̀ lọ́jọ́ kan àbíjọ́ méjì kó tó di pé wọ́n so igi kò sí nǹkan kan fún lè yìí. ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n fún obìnrin láǹfààní tó bá jẹ́ pé kò bá yọ́nú sí ó lè sọ wípé òun ò yọ́nú sí. àwọn tó bá mọ́bìnrin tó bá dákẹ́ ó tó sí pé ó ti fara mọ́ irú yìgì bá náà nù. eléyìí jẹ́ àlàyé eléyìí báyìí. àwọn tí wọ́n ní kejì tí wọ́n sọ wípé nìkan ò sọ́dákọ̀ kò sí tó burú bẹ̀yẹ̀wò sàárà nítorí dáa ni wọ́n sọ wípé ذهب بعض المعاصرين إلى أن نكاح الصدقة ينتفي عنه عنصر الإجبار، وذلك لأن المرأة قد وافقت مبدئيا على أن يتولى والدها تزويجها بمن يرى أنه صالح، والوالد لكي يفعل الأصلح والأكمل ذهب بهذه المرأة إلى أسرة يرى أنها صالحة، ووكل ربها أن يختار لبنته من أولاده الأصلح لها تحقيقا لما رضيت به. فحين تم اختيار الوكيل من بين أولاده ورأته المرأة رضيت به، وسكوتها دليل ذلك، وحصل كذلك رضا الرجل. àwọn abẹ́lẹ́lẹ̀ kejì àwọn sọ wípé gbogbo tí ó ṣẹlẹ̀ pátá fóbìnrin yìí bàbá ti sọ fún un pé ń bọ̀ wá obìnrin rere o, ń bọ̀ wá ọkùnrin rere tí yọ ọ̀fẹ́ ó sì ti mọ̀ pé wọ́n mú un lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ bàbá inú ilé kan tó jẹ́ ní eré tí yóò fẹ́ fún ẹni eré. gbogbo eléyìí pátá obìnrin ti mọ̀ nítorí pé pé kó dúró kí ọkùnrin ò dúró wọ́n ríra wọn kọ́ jẹ́ pé ẹnu àsìkò náà wọ́n ìgbẹ́ parí tí wọ́n ti parí ńkọ́ kò sí mú ní pàmbẹ̀ mọ́. nípa ṣe pé gbogbo tó jẹ mọ́ obìnrin ó ṣe àdúrà kan ní àwọn àbáyé ti bá ṣe bá ń lọ. àwọn tí wọ́n rí ilé yìí wọ́n ní pé kò sí ìmúnípa ń bẹ̀ wá pé tó bá jẹ́ pé obìnrin bá jẹ́ pé kò yọ́nú sí
níbi á ti dúró náà wọ́n sọ wípé wọ́n yẹ̀ ló sí wọ́n sì rà fi ilẹ̀ jẹ́ wọ́n bá wá ẹlòmíì eléyìí jẹ́ sókè ọ̀rọ̀ ẹ̀mọ̀ ìyá mi níbi tó jẹ mọ́rọ̀ ziwaj asọ́dàkọ̀ ìyàwó sàárà eléyìí máa ṣẹlẹ̀ ní apá kan ilẹ̀ Yorùbá ní àsìkò tó ṣáájú àmọ́ lásìkò yìí kò sí ní jẹ́rú ẹ̀ mọ́ o ọmọ ṣẹlẹ̀ ní ìlú ńlá àwọn bàbá kọ́nà bá ní fọ̀rọ̀kẹ́ wọn táfẹ́ dákọ̀ ìlú Ìlọrin wọn ò ní pè ní ìlọ wọn pé ìlú ńlá gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọlé kí ó ti wá láti Ìlọrin wá kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ wọn wọ́n sọ pé ọmọ ìlú ńlá bẹ́ẹ̀ tí wọ́n pè nù fún àpọ́nlé àwọn ìlú náà àti àwọn ará ibẹ̀ lọ́ba yóò bá ní sẹ́yìn padà wọn níbẹ̀ o ibẹ̀ náà ti ìtọ́jú mọ́ ìṣòwádìí sọ́dákọ̀tà ń sọ yìí ó gbajúmọ̀ ní ìlú náà ní àsìkò tó ṣáájú lọ àmọ́ lásìkò gbogbo tí wọ́n sì bọ̀ sínú ìyàwó sàárà yìí wọn ò ní wàhálà abẹ kéré lẹ́nu ìwádìí tí mo ṣe mo bí àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà wa nílọrin mo bẹ́ léèrè àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀rẹ́ mo bẹ́ léèrè wọ́n tún bí àwọn àfáà míì náà tí ìsára lọ́rin mo bẹ́ léèrè wọ́n sọ wípé gbogbo bẹ́ẹ̀ ti ṣe nìkáwì ọlọ́run fàbáríkà sí pọ̀ bóòdù tí ní àbáríkà ìmọ̀ ìyá mi wà pé àwọn tí wọ́n ṣe lẹ́mìí tìtọ́ lọ́hùn pé àwọn ṣe fọ́lọ́hùn ìwòsẹ́ tí ìbá ṣe nǹkan fọ́lọ́hùn ìmọ̀ ìyá mi ṣé máa rá burú bẹ̀bí kó bá kó sàmúlò kó bá lè tó gbó àwọn ọlọ́wọ́ mùsùlùmí ṣe o tá a bá sọ pé lẹ́yìn kan sọ wípé ìyàwó sàárà ọ̀dà yìí tí ọ̀bà dá abẹ̀lẹ̀ kọ́ yọ kú tó bá jẹ́ pé bí ìmúnípa kan ńbẹ́ńbẹ́ pété ọ̀bá ṣe àwọn kọlọ́mọ ilé ni wọ́n mú kú àmọ́ gbogbo tí a ṣàlàyé lọ á rí pé kò sí tó yapa sí ìṣẹ̀lẹ̀ ìsìlámù ńbẹ̀ kó bá kó ṣe àánú nìkan kan wa Allahumma salli ala Muhammadin wa sallim.